Africa Content TV.
sí o. Alógede ọbẹ̀ yẹ. Aláìdé ọba orí o. Ẹ wọlé fòye sí o gbogbo lọ́wọ́ rí. Orí ẹni láì jíjí, orí ẹni láì jí bẹ́ẹ̀. Àyè gbọ́dọ̀ gbogbo. Orí mi ní gbẹ̀gẹ̀rẹ̀, orí àwọn ọba máa pè mí ránṣẹ́ o. Màrí bá ti ṣe. Pàṣípò mo fi ṣe o. Ọlọ́wọ́ wa yàrí bá ti ṣe. Pé kí tọmọ ẹni ẹni yóò bàjẹ́ èmi àríbà ti ṣe pé mọ́ra ẹ dájúdájú èmi àríbà ti ṣe pàṣípò fi ṣe o èmi àríbà ti ṣe ìgbà tí pé kí tọmọ ẹni ẹni yóò bàjẹ́ parí ìgbà àti ṣe. Bọ̀bí ṣe wí ẹni orí bá ti dá orí ti dá ẹ̀ náà káyọ̀ máa kàdá ara òfò ọlọ́wọ́ ọba ló ní pé nípa ìṣe wa a ó fi mọ̀ wá wá. Bọ̀bí ṣe wí. Òwe gbà báyìí ó wà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa. Má fi kíkọ sọ̀rọ̀ tí gbogbo wa ká má jẹ́ gbogbo ènìyàn rán. Ọ̀rọ̀ tí mo wí àpò ṣàṣàmùrà òwe ṣàṣàmùrà ògbẹ́rí. Àbùrọ̀ká ń tọwọ́ bọ̀ tí gbogbo wa ta ti ń pọ́wọ́ ṣàṣàmúra àbò ṣàṣàmúra àbò ṣàṣàmúra òbẹ̀rí ṣàṣàmúra ẹ bá mi bàbá ṣe àṣẹ bá mi bàbá ṣe àṣẹ bá mi bàbá ṣe owó wà wáyé inú àlàáfíà wa. Àríṣe níbẹ̀ gbogbo wa, iṣẹ́ àbá dáwọ́lé, àdọ̀là àdòwò, àríjẹ̀bi, èrè lọ́lọ́jà jẹ́ ọ̀dọ̀, bámi bàbá ṣe ọ̀wọ̀ wa ò ní kú, àyà wa ò ní kú, àrígbàwé ọ̀fọ̀, ọ̀rẹ́ ní gbogbo aránṣẹ́ sílé, ẹ bá ní bàbá ṣe ẹ bá mi bá